kábíyèsí o ọlọ́run jẹ́ àárín pẹ́ nǹkan mẹ́ta iná mo fẹ́ sọ fún yín mo sì fẹ́ kẹ́ gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ mú lọ́wọ́ gẹ́gẹ́ bí ọba tí gbà wá sí lẹ́nu àáfàá tí ṣe wá sí òdodo tí ò ní bèèbù òbú ọba wa ló ń ṣe wá sí fọba bó lọ bó ṣe gbọ́n tó wí ò ní làákàyè wọ́n tó yẹ kọ́ lọlé kí wọ́n ẹ̀sẹ̀ kọ́ béèyàn tí ṣe wá sí lọ́tọ̀ lẹ́yìn ìgbà tó gba pálí kọ́ wa kọ́ bá àti tó ṣe wá sí ọgbọ́dọ̀ gba pálí béèyàn tí sọ̀rọ̀ lọ́tọ̀ ó pè làwa gbà àwa kébà àti sọ̀rọ̀ ó kébà àti sọ̀rọ̀. Bàbá wa ọba alákọ̀ọ́kọ́ òun náà tí mo fẹ́ sọ fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ mú lọ́wọ́ gbogbo àwọn tí ń fẹ́ ti yín wọ́n láwọn ń fẹ́ ti yín ẹ gbà á tí wọ́n ń fẹ́ ti yín àmì ẹ má gbọ́kànlé nìkan mo kọ́ fẹ́ sọ fún yín nù gbogbo àwọn táwọn ń fẹ́ yín táwa náà ń bẹ nínú wọn tọ́ra wa fẹ́ yín o gbogbo àwọn táwọn ń fẹ́ yín ẹ gbà á pé wọ́n fẹ́ràn mi lóòótọ́ àmì ẹ má gbọ́kànlé ìfẹ́ yìí ìfẹ́ Ọlọ́run nìkan ni kẹ́ gbọ́kànlé o torí wípé ìkẹyọ̀ kan bẹ kò sí onífá tó lè wò ìrì ifá tó lè wá ìrì yẹ̀pẹ̀ tó lè wá ìrì téèyàn lè fi wá òun ni kò dá mùnáfìkì mà láàrin ọ̀rẹ́ ẹ ní ma mùnáfìkì o mùnáfìkì sì ní kò sí lára àwọn ọ̀tá yín tí ń bá yín ṣọ̀tá o ara àwọn tí ń fẹ́ yín mùnáfìkì wà. Mùnáfìkì èsì lára ọ̀tá ara àwọn olólùfẹ́ náà ni mùnáfìkì máa wà. ẹ gbà pé wọ́n fẹ́ yín àmọ́ ẹ má gbọ́kànlé fẹ́ bí wọ́n bá gbọ́kànlé fẹ́ yóò bá rẹ̀ nù sáré yóò wá yájú pé ọmọ ènìyàn. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tí wọ́n ń ṣọ̀tá pẹ̀lú yín tẹ̀rí pọ́ta ni wọ́n pẹ̀lú yín. Ẹ má fi ọ̀tá tiwọn sí ẹ̀mí. Ẹ má lẹ́yìn náà ń bá wọn ṣọ̀tá òun lẹ́fi lé ṣẹ́gun o. Bẹ́ẹ̀ náà bá dókè èmi náà ń bá a ṣọ̀tá èèyàn lé ṣẹ́gun. Ẹ̀yẹ fi sẹ́mi wípé wọ́n ń bá Ọlọ́run ṣọ̀tá wọ́n bẹ́yìn ṣọ̀tá. Ìjọ tẹ bá ti sọ pé wọ́n ń bá mi ṣọ̀tá èmi náà ń bá wọn ṣọ̀tá lé ṣẹ́gun. Àbábọ́gbọ̀ pé àmì ò bá wọn ṣọ̀tá Ọlọ́run ni wọ́n ń bá ṣọ̀tá. Ẹ bá ti níyàn ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta torí èmi fọkàn balẹ̀ wípé gbogbo ọ̀padà pọ̀ lábẹ́ àṣẹ yín. Túláàsì ẹlẹ́ẹ̀kẹta tí fi ju máìkì lẹ̀ òun náà ni wípé Ọlọ́run fi ọrẹ ntara yín ẹ tún kàn kún ọrẹ yín sí ẹ kàn kún ọrẹ nta sí dáadáa ọrẹ nta jókòó lọ ẹ yìí sọ ọba tó gbójú lóògùn ọba tó ní Ọlọ́run ní lórí sẹ́tẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ ògùn kẹ́ ń ṣe àbí wọ́n jáwé jábò ní iṣẹ́ deliverance àbí àwọn agbèrè ẹ̀wọ̀n evangelist Ọlọ́run lẹ̀ ń fèsì tẹ́lẹ̀ nígbà yẹn tó dérí àga yìí èyí pé wá lódó tí wọ́n fi ń gún nǹkan Ọlọ́run náà lẹ̀ tó fèsì ẹ wá fi sàárà kún ẹ bá ti lè fi sàárà kún yìí tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tẹ́ ẹ tún lè sàánú kún yìí tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ẹ fògùn lẹ̀ ẹ fi tíra lẹ̀ wọ́n dàbí yàn lóróró ọjọ́ pásítọ̀ tó bá lóun lóróró tí wọ́n rán ṣẹ́ wá yóò fòróró ọ̀hún para fún ẹ̀. bí a ti lóun ní tíra kan ti ń jẹ́ ń tan rẹ̀ òpin àwọn tíra àkọ́yé wájú òkú ṣe yìí rí gbogbo orú àwọn èyí tí wọ́n dákẹ́ pẹ̀lú Ọlọ́run jọ kan Ọlọ́run ti ẹ̀wọ̀ nǹkan kan yóò wo tiwọn. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta èyí tí ó parí rẹ̀ náà ní sùúrù wọ́n lẹ́ ní sùúrù Allahu Akbar wọ́n lẹ́ dá débi pé kò ní àbàwọ́n bàbá ọba ìtọ́lọ́run fi fún wa ní etí méjì ó fún wa lẹ́nu ẹyọ kan ọfẹ́ kí n tí a máa gbọ́ ọ̀pọ̀ ju tá a máa sọ lọ bàbá wa kábíyèsí etí méjì ló fún wa ó wá fún wa lẹ́nu ẹyọ kan ó ní ọ̀rọ̀ tí a máa fi tí wa gbọ́ ọ̀pọ̀ ju èyí tá a máa fẹnu sọ̀rọ̀ gbogbo ń tẹ́ ẹ bá gbọ́ gbogbo ẹ̀gẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n lẹ tún léyìn náà wọ́n lẹ máa wù yìí dáadáa nígbà tí láwọn qualification yìí mo tún wá dá mi lójú pẹ̀lú ọ̀bà yìí ó dá mi lójú torí ìjókòó àbájẹ́ kí n mọ̀ pé bàbá yóò bẹ̀rù nígbà tẹ́ ẹ ti bẹ̀rù ni tẹ́ ẹ ti dúró pẹ̀lú Ọlọ́run ni tẹ́ ẹ sì bọ́ Ọlọ́run lẹ̀ tẹ́ ẹ sì pé pòun tàwọn mùsùlùmí rí lókun mọ̀ sọ Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà.